Mo kí gbogbo ọmọ ilẹ̀ kóòtù òjíire níbikíbi tí ẹ bá ti ń wò mí tàbí ẹ bá ti ń gbọ́ mi lórí ètò akọni àrọ́bá. Eléyìí tá a gbé yẹ̀wò lénìí yóò tún mì ayé tìtìtì nítorí wípé tí àwọn òyìnbó ń pè ní native intelligence tí àwọn bàbá wa ń pè ní ọpọlọ tàbí làákàyè àgbà, eléyìí tí jagunjagun àgbàanì tá à ń pè ní ọmọ ọba Fábùnmi of Òkèmẹsí Ọlọ́jà, eléyìí tó lò tó fi parí tí agbára àwọn òyìnbó ò ká ní November 1886 lórí ogun Èkìtì Parapọ̀ tàbí ká pè ní Kírìjí War, eléyìí tí Fábùnmi Ọlọ́jà Òkè ọmọ ọba tó parí. Ogun yìí ó wáyé, ó bẹ̀rẹ̀ ní 1877 láyé ààrẹ Látòsí Ọbádòkè Muhammadu. Ọmọ àlọ́ra ní Látòsí lẹ́gbẹ̀ẹ́ Ọ̀yọ́ kó tó fi Ìbàdàn sílé. Látòsí sì nìyí Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́ẹ̀kejìlá ni. Òun ló bẹ̀rẹ̀ ogun yìí ní 1877 tó sì sọ fáyé pé ogun yìí ni ó jẹ́ ogun àjàkáyìn nílẹ̀ Yorùbá. Kí mo fẹ́ fàyọ lórí ètò yìí ni wípé nígbà tí ogun yìí bẹ̀rẹ̀ tó fọ́nà ojú, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba, ìjòyè, àwọn ìkànlú wọ́n gbìyànjú àti parí ogun yìí. Pàápàá jùlọ Ọ̀wọ́ Ọ̀ọ̀ni tá à ń pè ní Dírìn Ọlọ́gbẹ́ ńlá tó ti Òkè Igbó wá jọba ní Ilé Ifẹ̀. Ó dá sọ̀rọ̀ yìí ní 1881. Bákan náà ẹ̀wẹ̀, Aláàfin Adéyẹmí Alówólódù, bàbá náà dá sọ̀rọ̀ yìí nípa pé wọ́n kọ̀wé sí àwọn ìjọba Gẹ̀ẹ́sì ní October 15, 1881 pé kí wọ́n wá parí ìjà yìí. Lábẹ́ eléyìí ọ̀pọ̀lọpọ̀ gbéṣẹ̀ làwọn ìjọba Èkó tá à ń pè ní Lagos Colony tí wọ́n gbé. Ajínrere àgbà kan tá à ń pè ní J.B. Woods ó gbìyànjú púpọ̀, pàápàá jùlọ ní 1884 sí 1885 ó gbìyànjú láti parí ogun yìí. Tí ò jẹ́ kí ààrẹ kó ní àṣeyọrí ni pé ta ni ó kọ́kọ́ lọ lé láàrin àwọn Ìbàdàn àti àwọn Èkìtì Parapọ̀. Abálọ àbábọ̀ lábẹ́ eléyìí ni gọ́vnọ̀ tá à ń pè ní Mólónì ló tẹ́wọ́ gba ọ̀nà bí ìjà ó ṣe parí ní alẹ́ 1885 sí 86. 1886, alẹ́ 1886. Abálọ àbábọ̀, gọ́vnọ̀ Mólónì ó rán àwọn ikọ̀ kan lẹ́yìn ìgbà tó ti gba ọ̀pọ̀lọpọ̀ àkọsílẹ̀ lẹ́nu àwọn tí wọ́n jẹ́ ìránṣẹ́ rẹ̀ tó kọ́kọ́ rán, pàápàá jùlọ S. Johnson àti C. Phillips. C. Phillips yẹn òun sojú àwọn ikọ̀ tí ó bá àwọn Èkìtì Parapọ̀ sọ̀rọ̀
lórúkọ gómìnà, èyí tí S. Johnson tó sì jẹ́ interpreter pẹ̀lú ẹni tí ó bá àwọn ikọ̀ Ọ̀yọ́ tá à ń pè ní Ìbàdàn sọ̀rọ̀ lọ́nà bí ogun yóò ṣe parí. Ṣùgbọ́n nígbà tí wọ́n kọ́kọ́ wá sí ọ̀dọ̀ àwọn méjèèjì tí ń jà yìí, wọ́n gba àkọsílẹ̀ ẹnu wọn. Àwọn ọba ìjòyè wọ́n wá rán àwọn oníṣẹ́ wọn pẹ̀lú àwọn messengers yìí láti lọ fún gómìnà lábọ̀. Aláàfin ránṣẹ́, Àwùjalẹ̀ ránṣẹ́, àwọn Ìbàdàn ránṣẹ́, Ọ̀wá ránṣẹ́, àwọn Ọ̀fẹ́ ránṣẹ́, àwọn Èkìtì ránṣẹ́. Màá ka orúkọ àwọn tí wọ́n fi àwọn envoys wọ̀nyí ránṣẹ́, tí wọ́n tẹ̀lé àwọn messengers gómìnà. Tó bá dọjọ́ iwájú máa ka orúkọ wọn ní kọ̀ọ̀kan. Ṣùgbọ́n fún ìjọba àsìkò, nígbà tí wọ́n wá fún Mólónì níyàbọ̀ wípé báyìí kàṣà báyìí káwòdì ní ìrìn àjò rí láti bí ọdún mélòó kan sẹ́yìn, tí ikọ̀ kínní àti ikọ̀ kejì tí wọ́n gbà fúnra wọn. Gọ́vnà Mólónì ó bá tún gbéra, ó wá rán àwọn tí wọ́n ń pè ní commissioners tó ju tàtà kọ́kọ́ yẹn tó jù lọ. Ẹ lọ fi iṣẹ́ mi jẹ́ fún gbogbo àwọn ọba, ẹ lọ fi iṣẹ́ mi jẹ́ fún Aláàfin, ẹ lọ fi iṣẹ́ mi jẹ́ fún gbogbo àwọn Ìbàdàn, ẹ lọ fi iṣẹ́ mi jẹ́ fún Àwùjalẹ̀, ẹ lọ fi iṣẹ́ mi jẹ́ fún gbogbo àwọn Ọ̀fẹ́, ẹ lọ fi iṣẹ́ mi jẹ́ fún Ògèdèngbé Agbógungbòrò àti Pàpàpà lójú ogun, ẹ lọ fi iṣẹ́ mi jẹ́ fún gbogbo àwọn tí ń jẹ́ Èkìtì, ẹ sì lọ fi iṣẹ́ mi jẹ́ fún gbogbo àwọn jagunjagun Mọdákẹ́kẹ́ Àkọ̀ráyè. Níbi ìwé tí Gọ́vnà Mólónì wá ṣe, èyí tí ṣe èyí tí a ń pè ní treaty tí gbogbo wọn fi ọwọ́ sí, àwọn àkọsílẹ̀ kan wà ní àárín number 4 and number 5. Number 4 and number 5 yẹn wá dá wàhálà lẹ̀. Wọ́n ṣẹ́jú sí mi, Ọlọ́run ní járógún, Ọlọ́run sì ní járọ́tẹ̀ mọ́. Lábẹ́ eléyìí, ẹ dákun gbogbo ẹnikẹ́ni tí bá ń gbọ́ ètò yìí, à ń sọ kí àlàáfíà ó fi padà, a sì ń sọ wípé làákàyè jagunjagun Fábùnmi títí ayé ìtàn ò ní gbàgbé ẹ̀. Mo sì kí gbogbo àwọn tó jagun náà, mo sì kí gbogbo àwọn tí wọ́n wà láyé, tí wọ́n wà láàyè lónìí, tí wọ́n ń sojú àwọn akọ̀ tí a fi parí ìjà yìí. Ọlọ́run ní járógun mọ́. Tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀, a tẹ̀síwájú ọ̀nà wo gan ni Fábùnmi of Ìmẹ̀sí Ọlọ́jà Òkè tó fi parí ogun tó lágbára jù láàrin Mọdákẹ́kẹ́ àti Ilé Ifẹ̀, láàrin Ilé Ifẹ̀ àti Ìbàdàn, láàrin Èkìtì, Ìjẹ̀ṣà. Bóò ni Fábùnmi, báwo ló sì lo native intelligence yìí? Ẹ dákun, ẹ bá mi share programs yìí, ẹ bá mi comment, ẹ sì bá mi like sí ẹ. Fún kinní kan tàbí méjì, ẹ pè mí lórí nọ́mbà yìí 080 67 18 31 75 080 67 18 31 75. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́, ilẹ̀ Káàárọ̀ Oòjíire ò ní dàrú. Ire o.